dédé àsìkò olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú èyí oge òrèǹtè àti bàbá àlùbáríkà ọ̀wẹ́bìdànù ní ìlú ìgbójú. Ẹ̀yin náà ti mọ̀ bí a ṣe máa ń mú wá fún mi lọ́lọ́kọ̀ òjọ̀kan torí pé ètò yìí a pè àkọ́lé ẹ̀ ní àṣírí ayé nítorí pé gbogbo nǹkan tó wà nínú ètò yìí àtàwọn nǹkan tá à ń gbé wá ó jọ mọ́ nǹkan tó wúlò fún orílẹ̀-èdè, fún ilé, fún ara èèyàn lákọ àti lábo, fún ìdàgbàsókè ayé èèyàn náà la máa mú wá fún yín àti ìdàgbàsókè orílẹ̀-èdè la máa mú wá fún yín ní orí ètò yìí. Lẹ́yìn kí la fẹ́ gbé yẹ̀wò, ibo la fẹ́ yà sí, ibo la ti ń bọ̀, ibo la máa sọ kalẹ̀ sí. Ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ wá fi kíni, ẹ wá fi etí yín gbéyàwó ọ̀rọ̀ torí pé a fẹ́ ṣe kíni pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ọ̀rọ̀ la máa ń sọ lórí ètò wa. Ẹni tó bá ta bá kó má fi ṣèbínú o. Nǹkan táwa rò pé ó tàn lè ṣe ni wípé kó lọ ṣe kíni, kó lọ tún ibẹ̀ kó lọ tún ṣe. Bàbá ti wà kálẹ̀ bàbá àlùbáríkà ọ̀wẹ́bìdànù nílùú ìgbódú. Bàbá ẹ kú dédé àsìkò. Ṣé èyí oge ìyá olóyè ní kóòdù ẹ mọ̀ ẹ kú múra Ọlọ́run jọ bá wa láyé múra kí ni. Òun náà mo kọ́kọ́ sọ àmì náà kí n tó béèrè pé múra bo kí ni. díẹ̀díẹ̀ náà lẹ́ múra márẹ́jì pẹ̀lú ògo Ọlọ́run yóò ṣàṣojú ẹ̀mí wa. Aláwọ̀ àmì Kampala ní tèmi. Abẹ́òkúta là lọ. Abẹ́òkúta. Ẹgbà ń bàbá rẹ lẹ́nìí. Ẹgbà rẹ wà. Ọ̀yàyà ni mo mọ̀, ọ̀yàyà ni mo mọ̀, èmi ò mọ̀ ká mọ́ rojú kòròkòrò. Ẹgbà la lọ lẹ́nìí. Ẹgbà la wà. Ẹ̀yin ará lé ẹ ti rí bó ṣe ń lọ lórí ètò àṣírí ayé. Nǹkan tá a mú wá lẹ́nìí. Bàbá yìí ti mọ̀ pé bó bá ṣe ń ṣẹlẹ̀ nígboro làwa máa bù yín gbọ́ wípé èwo lẹ túrí sí. Bí ọ̀rọ̀ tá a mú wá ń gbà kan wípé oṣù oníṣẹ̀ṣe oṣù ní mùsùlùmí tán ní káwọn kan má ṣòṣàǹbì kan wọn ṣòṣàǹbì kan kán máa lọ wọn jẹbí kan kán bì kan ó ti wá di iṣu àtàyàn èèyàn báyìí níbi tí àwọn oníṣẹ̀ṣe ti wá parapọ̀ tán wá sọ wípé Ìlọrin yẹn gan-an làwọn ti fẹ́ lọ ṣe ìṣẹ̀ṣe dé wọn torí pé wọ́n ní wọn ń ṣèṣẹ̀ṣe ní Ìlọrin ṣé Ìlọrin ń ṣèlú Yorùbá ni tọ́fi ní abẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ gba Abẹ́òkúta lọ kọ́ gba Ìbàdàn lọ àbí kọ́ gbòṣogbo lọ wọ́n fi wá sọ pé ibẹ̀ yẹn gan-an làwọn ti fẹ́ lọ ṣe tí àwọn oníṣẹ̀ṣe bíi bàbá ẹlẹ́bùbọ evangelist Ifá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tún ṣe iv ṣùgbọ́n ìjọba wa ní kọ́ máa lọ torí àwọn àfáà ní kọ́ máa wá o àwọn láwọn ń bọ̀ wípé ṣọ́fẹ́ máa yàlú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn ìjọba wa ní kọ́ má ṣe kí ni kọ́ máa lọ ẹjọ́ ṣé ìlú Ìlọrin kò ń ṣèlú Yorùbá ni àti wá wí ìyẹn sì tún wà Olúwo tún ní òun ò fẹ́ légún o wọ́n bá rọ́ níṣẹ̀ṣe ní Ìwó kan gbé nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ní àwọn ọba kẹ̀dẹ̀rẹ́ adéṣẹ̀mbáyé lọ́ndẹ̀ ẹjọ́ ṣé Olúwo ò dá adéṣẹ̀mbáyé kọ́ ló wà lórí ẹ̀ òun la wá wò pé bàbá ọ̀rọ̀ ẹ̀sìn tó ń lọ yìí ojú wo lẹ̀yin fi wò. Kò ṣe èyí oge sórí Elédùà lábẹ́ ọ̀tẹ̀ ogun fẹ́ gbérí kí ni mo wí. ọ̀tẹ̀ ogun. Ó fẹ́ dìde Nàìjíríà yìí àfi ká belédùà níjọ́ kan ìtàn kan gbogbo àwọn ẹranko wọ́n kóra wọn jọ wọ́n láwọn mẹ́wàá ara wọn ọ̀ká sọ pé wọ́n má tẹ̀ ọ́ nírù èrù lè wọ̀ ọ̀hún o ẹkùn sọ pé gbogbo ibi tó ń bá sá ti jòkó kẹranko kankan má wojú òun lè wọ̀ ọ̀hún o Ìjàpá sọ pé kí wọ́n sá má ti gbọ̀n nǹkan sí òun lára òun lè wọ̀ ọ̀hún kẹ́nikẹ́ni kọ́ mọ́ sí sọ̀rọ̀ òun lẹ́yìn
ńgbà wọ́n lọ gbogbo àwọn ẹranko tọrọ àjàpálẹ̀ lẹ́yìn, ńgbà ó dé ó gbọ́ tẹ́tí ó gbọ́ bó ṣe mú yẹ̀pẹ̀ tí ń fi mọ́tò tún tí ń fi bíjà ṣe bẹ́ lẹ́nu láàrin àwọn ẹranko lọ́ba rárá lẹ̀ mọ́lẹ̀ owó ran ìjà tí gbogbo wọn bá ẹni tí ò lágbára ń jọ míì ó lè pinná ogun, ó lè pète ogun, ó lè pète ìjà, ó lè jẹ́ kí èèyàn orí àkóbá. Ṣé rí àwọn oníṣẹ̀ǹṣe kò ń ṣàkọ́kọ́ o. Gọ́vnà Làwálì nígbà tó sọ pé orò wọ́n jọba aládé Ìlọrin, wọ́n ṣe kinní kan ńlọrin láti jọ yẹn lára Ìlọrin ti lòdì sí o títí tí tọ́lọ̀ fi lọ lọ́jọ́ dé o lórí ọ̀rọ̀. Ọlọ́run ti sọ ká sòótọ́ tí ò sọ̀rọ̀ àbòsí ń bẹ. Ìlọrin ìlú ìfàyàbalẹ̀ ni. Gbogbo nǹkan ní à ń ṣe òròlé kìnìkan, à ń ṣe kìnìkan, kìí ṣe ìlú Ìlọrin wọn ti lè ṣe. Kó lóró má lọ. Torí tí mo fi ní kó má lọ ni pé n tó ń jẹ́ gèfèrí níbi tẹ́nìkan bá ti pọ̀ sí, tí wọ́n bá ti láwọn ọ̀fẹ́ nǹkan kan kí wọ́n má bá wọn fẹ́. Èmi bẹ àwọn ilé àwọn ìṣẹ̀ǹsíhùn kí wọ́n má lọ, kí wọ́n má lọ, kí wọ́n má lọ o, kí wọ́n má lọ o, kí wọ́n má lọ o, torí ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lèèyàn máa ń rí, Ọlọ́run ló mọ̀ pín ẹ̀. Kí wọ́n má lọ. Gbogbo Ìlọrin látòkè kanlẹ̀ Yorùbá lọ́pọ̀ ń bẹ. Ọba Ìlọrin fún rẹ̀ ìlàjì Yorùbá, ìlàjì Haúsá ni. Mo mọ ìtàn Ìlọrin gbogbo ẹnu mo fi lè sọ. Torí pé kí ni ilé ìyá rẹ̀ ń Bọ́láńtà, ọmọ ọba ni. Èló wọ́n fi bí wọ́n fi sọ ní Kọ́lápọ̀. Ìwọ gbọ́ bí Haúsá ti sọ mẹ́ẹ̀ ní Kọ́lápọ̀. Ṣé ìran Gàmbàrí ó sọ mẹ́ẹ̀ ní Kọ́lápọ̀? Ṣebí Kọ́lápọ̀ Gàmbàrí ni nígbà tó Kọ́lápọ̀ jọjí sí Kọ́lápọ̀ Gàmbàrí Àlàbí ni wọ́n ń pè. Kọ́lápọ̀ ni. Ìgbà tí bàbá dórí àlééfà ni ò jẹ́ Kọ́lápọ̀ mọ́ ló di Ibrahim Gàmbàrí. Kí ló ní mo wí? Kọ́lápọ̀ lórúkọ àbísọ wọn. Bàbá bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi sọ yìí kéré fi sọ. Ìlàjì Yorùbá, ìlàjì Haúsá làwọn náà, àwọn náà lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n wọ́n ti gba ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ntọ́lọ̀ láwọn ń ṣe ń bẹ́. Wọ́n ń ṣe oògùn púpọ̀ nílọrin. Wọ́n fẹ́ràn oníṣègùn gidi tó bá gbóná, tó mọ bí wọ́n ṣe ń jẹ́wé, bí wọ́n ṣe ń wagbò, tó bá mọ tó ṣe ń lọ. Ẹgbẹ̀jì wà ń lọrin. Ẹgbẹ̀jì ìṣègùn ó wà ń lọrin. Mo mà àdúgbò òbí tó wà. Bẹ́ẹ̀ ni lóko erin tó jẹ́gbẹ̀jì ìṣègùn. Gbogbo nǹkan oyè náà wọ́n bọ̀tì. Tó bá tó àkókò àṣùbà báyìí, bàbá fúnra ẹ̀ náà yóò tó àkókò àyílà, yóò fi oògùn tí ń jólẹ̀ yóò lọ kírun. Tó bá tó àkókò àṣùbà tẹ́bájọ jòkó, ọ̀nà ọmọ bàbá ní ọmọ ní mọ́tò ti fẹ́ sí o, ṣáfù o, ọkọ̀ ti fẹ́ sí o, àti gbogbo ẹ̀ wọ́n á fi kírun. Wọ́n ka oògùn gbogbo nǹkan ṣíṣe kún ájò nílọrin. Ẹ̀sìn wọn gbà á lẹ́sìn lọ́tọ̀ ni. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ ṣe wá rí toníwó òun. Ìyẹn ìfẹ́ ẹnu ni tiẹ̀. Kí ni oní mo wí? Ìfẹ́ ẹnu. Ìfẹ́ ẹnu lòun ṣe. Torí tiẹ̀ yẹn ọ̀rọ̀ Oníwó jẹ́ tuntun. Bàbá náà Ọlọ́run á bá wa tó bá wú ọba aládé tóbi jọ̀kànlá tó gbọ́ náà pé bàbá yẹn pẹ̀lú ọba mi
wọ́n jọ bára wọn jà ó fi onọba kan tí ìyẹn náà àgbọ̀ rí síbẹ̀síbẹ̀ náà ọ̀tẹ̀ Nàìjíríà ni kí ni ẹni mo wí ọ̀tẹ̀ ẹni Ọlọ́run bá ti gbé sípò tó bá di lóun fẹ́ nílùú òun ló fẹ́ ṣe báwọn náà sá ti rí Ifá wọn ló dẹ̀ mú Ifá sì mú tán tífá ni yóò sì bóyá tífá fẹ́ parẹ́ nù. ṣé ní orílẹ̀-èdè tá a wà yìí ní Nàìjíríà yìí Ifá sì mú àwọn ọba ṣá. Ifá mú lówó Ifá mú lówó olùsí mélòó ni wọ́n rí tó jọba rí ṣe bí Ọlọ́run ìrọ̀rùn là ń jẹ lèmọ́mù níjọ́sí kí ni mo ní mo wí. ìrọ̀rùn là ń jẹ lèmọ́mù níjọ́sí. tipátipá ni wọ́n ń jẹ lèmọ́mù nísìn. máa jẹ tipátipá ni mo lówó ẹ̀ lọ́wọ́ mo kọ́lé mo kọ́ mọ́ṣáláṣí. irọ́ ìmọ̀mù ìlú èmi ní jẹ kọ́mọ rìtọ́ọ̀nù jọ wà bí èkó mọ́ kọ́mọ rìtọ́ọ̀nù jọ wà ní olóògùn kọ́mọ rìtọ́ọ̀nù jọ wà ní fírídọ́ọ̀mù kọ́mọ rìtọ́ọ̀nù ìmọ̀mù wàtákù láhà ẹ̀páyà Ọlọ́run wàtákù láhà ìmọ̀mù ẹ̀páyà Ọlọ́run wọn ọ̀páyà Ọlọ́run ni wọ́n á bẹ̀yàn jẹ lèmọ́mù ń jọ sí ni. wọ́n máa bẹ̀bẹ̀ pé òde wa jẹ́ alóhùn ráyè. ta ló jẹ ìmọ̀mù làdáni ní ládájú ìmọ̀mù lọ wọn ò mọ̀ ni làdáni kì í ṣe kámọ̀ lẹ́yìn ìmọ̀mù yóò lóore lọ́dọ̀ ọlọ́jú ìmọ̀mù lọ ṣùgbọ́n ìmọ̀mù kálukú fẹ́ jẹ wọ́n sáfẹ́ sá mọ̀rẹ́ ni ó jẹ ìmọ̀mù tán tó ní wọ́n bá ẹgbẹ́ bàbá làwọn ń pè òun ló kọ ọba ní ọmọ pé ó ló kọ ẹlòmíì jẹ ìmọ̀mù gan tó yá dédé rìn kéèyàn jẹ ìmọ̀mù tán kó ní wọ́n ń pè òun ẹgbẹ́ bàbá òun ń pè òun ló kọ lòun wá sọ pé òun ò jó ṣètò wọ́n wá yọ bàbá ẹgbọ́n tá a fà kan sọ mo ní kí ló sọ ẹlọ́tọ̀ báyìí mo ní kò ọ̀rọ̀ ní ìyí tán tọ́rọ̀ bá yé téèyàn bá dàgbà tán tọ́ ọ bá wà nípò tọ́ ọ bá wá rí ẹgbẹ́ bàbá rẹ̀ tí ń lọ kọ́ mọ́ ọ lórí alihamudulilayi lọ́mọ̀ sí kò sí ènìyàn ń dàgbàdàgbà kọ́ mọ́ lẹ́ni tí ó tẹríba fún téèyàn bá ti lẹ́ni tí ó tẹríba fún mọ́ yóò ṣe ṣẹwárí tolúwo náà á fẹ̀lẹ̀ sí kó fẹ̀lẹ̀ sí torí pé tí gbogbo aráàlú bá lóhùn ọ̀fẹ́ ọba ó fìlú lẹ̀ o tọ́ba bá sì lóhùn ọ̀fẹ́ nìkan nínú ìlú ẹnìyàn ó fìlú lẹ̀ o olúwo ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Ọlọ́run ló fi ẹ́ bẹ́ẹ̀ àwọn aráàlú ló fi ẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ má sọ̀rọ̀ ẹ má ṣègùn ẹ má jà àtàrà Ìlọrin ẹ jẹ́ kálukú ọmọ ṣe Ọlọ́run ọba ẹ jẹ́ kí kálukú ṣe tó bá wù ú ṣe rí à ń búra ẹni à ń sọ̀rọ̀ àlùfàǹsá síra ẹni gbogbo mọ́mù tó dórí ibi tó ti ń ṣe wáàsí eégún yín tó da èèyàn yín lé eégún tó da aṣọ bojú gẹ́lẹ́ka ọgbọ́n lẹ dá lóru ń fi ń ké gbogbo ẹ̀ ṣe pé èèyàn ń ṣe wáàsí wọ́n tọ̀ wọ́n tún jìyà lọ́dọ̀ Ọlọ́run kí ni onímọ̀ wí. wọ́n tọ̀ wọ́n tún jìyà lọ́dọ̀ Ọlọ́run. ṣé bọ́lọ̀ ló ní kí wọ́n máa ṣe ìwọ wá ní èèyàn yín tó da aṣọ bojú tẹ́ ń pè léegun láì ṣe bí iye Ọlọ́run láì ṣe bí iye Ọlọ́run ọgbọ́n lẹ dá lóru fi ń nú ìgbónú yín ti ń ga ọmọgbọ́n rẹ̀ kí ni ọgbọ́n tó fẹ́ mọ̀ lára ìgbónú tẹ́wọ̀ ó gbé ìgbónú ni ìgbónú ọba àga ìgbónú ọba àkúrú fi ìgbónú lẹ̀ sáàyè ìgbónú ó ní ìgbónú bá ti ẹjọ́kọ ẹ bá ṣe ẹ bá dẹ̀ bá ṣe ẹ máa lọ ẹ fi ilẹ̀ ṣùgbọ́n tí Ìlọrin òun wọ́n máa lọ Ìlọrin ọgbà bẹ́ẹ̀ wọ́n máa ti fún tẹ̀dọ̀ Ìlọrin mo lè sọ̀rọ̀ lórí Ìlọrin wàláhì tàláhì làṣílà mo lè sọ torí alágídí lọ̀gá alágbára o tálágbára ọba ti fẹ́ dáràn o alágídí lọ̀gá alágbára o ṣé ẹ mọ̀ pé èèyàn kan ń ò lè kó mọ́tò kan láwọn ń bọ̀ wá lù yìí wá bẹ́ nìkan jà
gbogbo wọn tí wọ́n ń bọ̀ ìlú wọn lẹ́ ń lọ. Wọ́n ṣe kan lọ́mọ̀nà tó wọ̀lú wọn. Àwọn lọ́mọ̀nà tó wọ̀lú, àwọn lọ́mọ̀nà tó jáde. Ó ṣe wọ́n ní wọn ò fẹ́ nu. Sí gbígbà wọn ni wọn ò fẹ́ ànábì Mọ́kà tí bó lọ Mọ̀dínà. Kí ni níbi tí wọ́n bá ti ní wọn ò fẹ́ yẹn kò sí wàhálà lórí ẹ̀sìn. Nígbà àwọn ará Mọ́kà dìtẹ̀ ànábì tó gún lé, wọ́n dẹ̀ gba Mọ̀dínà lọ, wọ́n dẹ̀ tẹ́wọ́ gba ànábì Mọ̀dínà. Àwọn ará Mọ́kà ti padà gba ìsìláàmù. Gbogbo nǹkan yìí ti lè rí, ó ti dẹ̀ ní amáyé èèyàn tẹ́sí ìsìláàmù pa ní Mọ́kà lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹnu mo fi sọ. Gbogbo ọ̀rọ̀ yìí ànábì sì fi Mọ́kà lẹ̀. Ẹ wò ṣòro tó rí láti Mọ́kà sí Mọ̀dínà kéèyàn tó rìn pẹ̀lú àwọn ọmọ ọjọ́ ẹ̀, wọ́n sì tẹ́wọ́ gbà lọ́hùn. Àwọn ará Mọ́kà ò sì wá kógun lọ bá wọn ní Mọ̀dínà mọ̀. Ṣé bí wọ́n fi ilẹ̀ sáyé ẹ̀ oníṣègùn oníṣẹ̀ṣe tó bá ti lóhùn ọ̀ráyè ńlọrin fìlọrin lẹ̀ fún wọn. fún nílọ. Ẹ má wá wàhálà sí Nàìjíríà o. Kò sí adájọ́ kan tí ó dájọ́ wọn níri tó wá fi níjọ́ kan mò ń ṣègbéyàwó fọ́mọ mi. Àwọn kan àwọn kan nílọrin lódò ta nígbà odò ta. Mo ti wá pé àfá oníwàásí mo níjọ́ kíní níjọ́ àìsùn níjọ́ àrí ọ̀sán mo ní ìyá Ládùkẹ́ yóò kọrin àti wá bíbí ẹ gbogbo ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi kan wá ń bọ̀ wá ní òun ti mọ̀ pé Ìlọrin ó wá mú lẹ̀kẹ̀ ọba ní ó wá mú lẹ̀kẹ̀ ọrùn rẹ̀ àti ti ọwọ́ oko sínú mọ́tò rẹ̀. Òun náà wá dé fìlà bí tàwọn aláàfáà ńgbà wá ṣe níjọ́ tó náà wá ń ṣe ìṣẹ̀ǹṣe. Kí ni ìṣẹ̀ǹṣe ẹ̀ ní Mọ̀ta kí ni Olúẹ̀rí. Bàbá yẹn wọ́n ń pè láláṣẹ Olúẹ̀rí nílùú Mọ̀ta. Ó wá lọrin ó náwó bá mi ṣègbéyàwó ó wá ṣe ńgbà tí ọmọ tiẹ̀ náà wà fọ́kọ ó wá fẹ́ mùsùlùmí. Nígbà ó fẹ́ mùsùlùmí èmi náà wá gbéra mo jòkó tì í. Wọ́n wá dé wá ń kà wọ́n kó gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe bẹ́ẹ̀mi náà ti wá gba máìkì nu. Àpọ́nlé tó ń ṣe fún mi ń jọ́ kó mọ́ tèmi èmi náà wá dá padà. Nígbà mo gbé àyà jáde lẹ́nu Ọlọ́run tí mo kọ́kọ́ fà lọ bí a'udhu billahi minash shaitani rajimi bismillahi rahmanir rahim yàtí risiku aragada min kulli mankani. Mo ní wọ Ọlọ́run o nígbà tí nǹkan tán lọ́lọ́run sọ dáadáa lẹ̀ fáwọn ọmọ òrukàn. Gbogbo àwọn àfáà tí wọ́n ti ka àwọn bàbá yẹn kún aláìmọ̀ nǹkan kan àwọn náà súnra kì. Mo wá ń wo bí ayé Ọlọ́run àwa náà wá gba yìí bẹ́ẹ̀. Bàbá yẹn náà wá sọ fún mi pé Baba Alubarika ó sì mú mi gbà yìí. Mo níjọ́ ẹ̀yin mú mi gbà yìí nílọrin tẹ́ ẹ mú lẹ̀kẹ̀ ọwọ́ yín tẹ́ ẹ mú ti ọrùn tẹ́ ẹ bọ́ sínú ọkọ̀ tẹ́ ẹ wé bí aṣọ aláàfáà tẹ́ fi wá bá mi ṣèkó mọ́. Ìṣèlú nìdàlú. Wọ́n tá bá dé Róòmù á ṣe bí ará Róòmù. Tàbá ní òní síjà ọba ti débì kan ẹ ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ nù. Ọba àmọ́ kírun déédéé lọrin wọ́n bá ti rí ọgbẹ́ mùsùlùmí ni ọ́ alihamdulilayi gbogbo ara Mọ́kà kọ́ ní kírun. Níbi ara Mọ́kà dájú dé tí wọ́n bá lo omi àlùwàlá kù wàláhì tàláhì làṣíláìláìlá mo fi sọ. Tí ọba sí ànábì nìkan tó gba béèlì ara Mọ́kà gbogbo wọn dájú púpọ̀. Táwa Mọ́kà bá lo omi àlùwàlá kù wọ́n dànù ní wọn ò ní fún ọ. Tó bá nítorí Ọlọ́run ó nìkan lọ Káàbà bẹ́ẹ̀ lọ́lọ́run wà. Tó bá lo ilé tán tó wo ilé rẹ̀ bá jó tán ní Mọ́kà láàrin ìṣẹ́jú kan ó bẹ̀rù rẹ̀ ń ta ó ba ẹrù rẹ̀ ń ta ó sóbẹ̀ mọ́. Ọlọ́run dákun mọ́ náà wà lọ́pàá àsáré kí wọ́n má pe náà ogun kí wọ́n má pe náà tẹ̀ ń téèyàn bá ti lóhùn òfẹ́ ẹ má bàa fẹ́
ẹ má bá bí wọ́n bá láwọn ọ̀fẹ́ rá aláàfáà kan rè ń bẹ̀ bí wọ́n bá ní wọ́n fẹ́ rí kìrìsìtẹ́nì máa wọ kìrìsìtẹ́nì máa rìn ń bẹ̀ bí wọ́n bá ní wọ́n fẹ́ rí eléégún má jò ń bẹ̀ má jò ń bẹ̀ àìmọye gbogbo oníṣẹ̀ṣe Ìlọrin o wọ́n jọ wọn bá ń sọdún Ọ̀ṣun Òṣogbo kí wọ́n lọ bọ gbogbo ẹ̀pọ̀ lóṣogbo mélòó wọ́n fẹ́ bọ lóṣogbo ṣé bómi Ọ̀ṣun wà lóṣogbo kò sáàsómi Ọ̀ṣun lọ ni kò sómi ìjà ni wọ́n ń wá ọ̀tẹ̀ èmi ò kí irọ́ lẹ́yìn o yìí sì ní kí wọ́n lẹ́yìn àwọn yìí tí wọ́n ń kóra wọn tí wọ́n láwọn ń lọ ọ̀tẹ̀ ni wọ́n ń wá lọ o kí wọ́n má lọ o kí wọ́n má lọ o kí wọ́n má lọ mo fi Ọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n má lọ wàláì tàláì lọ́dún kan àwa mú oyin sóńgbọ́ mi wọ́n yọ ọ̀rẹ́ bàbá mi ní ìmọ̀ọ́mù àwọn kan àwọn ọmọ kéékèèké kan àwọn aláṣẹ wọ́n wá ní àlọ́ mú afárá oyin àwa mú afárá oyin àwa mú Ọlọ́run ò fẹ́ tú àṣírí iṣẹ́ àwa lọ fi síbẹ̀ ní yíyí ńgbà tí wọ́n péjọ tá fẹ́ gorí mọ́mbàrí tó yín bẹ̀rẹ̀ tó ní gbogbo wọn tú ni orí ọlọ́dàkùn dáríjì wá gbogbo tá a ti ṣe tí ò dá láyé ìwọ Ọlọ́run wọn ò rí bẹ́ẹ̀ kí wọ́n padà wá bẹ bàbá wa yẹn ni wọ́n fi padà ṣe sórí ìmọ̀ọ́mù kó wọ́n mọ̀ lọ wà láì tàbí tí wọ́n bá de oyin sóníṣẹ̀ṣe kan tí wọ́n bọ́lẹ̀ nílọrin tó yín bẹ̀rẹ̀ sí ọ̀tá wọn dànù o kò sí tí wọn ò lè ṣàṣìwọ̀n o iṣẹ́ wà ń lọrin o iṣẹ́ wà ń lọrin o ó yàtọ̀ fún èyí tí wọ́n fẹnu jẹ tí wọ́n ń jẹ búrẹ́dì wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa jẹ lẹ́kọ̀ọ́ wọn máa jẹ Ìbàdàn wọn o èmi ò fẹ́ wàhálà o èmi nu o Ọlọ́run dákun mọ́ da Nàìjíríà rú Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run mọ́ da ayé rú o pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run jẹ́ ó dá o wàláhùlà wàlàkùwátá ìlà àbìlà ilẹ̀ àzìn ẹ wo ẹ̀yin èèyàn ṣókí báyìí lọ́bẹ̀ ògè wọn ní kì í dùn kó tún pọ̀ ṣókè ni ìzáídà kó dùn kó má pọ̀ àbí kó má dùn kó dẹ̀ pọ̀ jantirẹrẹ ẹ̀mú kan nínú ẹ̀ ẹ wo àníríṣì wọn lórí ètò àṣírí ayé ti ọ̀sẹ̀ yìí ẹ tún bá wa pàdé lórí ìkànnì náà ní ẹ wo ẹ má jẹ́ àfọ̀rẹ́lẹ̀sọ̀rọ̀ sórí ṣáà wọlé ayé ẹ má jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà jókòó ẹ lápá kan ọ̀rọ̀ ayé ẹ ní jókòó kún ẹ jù ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹlẹ́sìn lẹ́jọ́ tẹ̀ tiẹ̀ tí kò bá fẹ́ ṣe jẹ́ kọ́rọ̀ ayé tiẹ̀ jókòó ẹ gbọ̀ǹkan rọ́mú ẹ jókòó ẹ ayé ní kò kàn sí Baba Alubarika Webidàn tó wà ní ìlú Ìgbòdú tíbikíbi tó bá ti ń bọ̀ mí ìṣọ̀pọ̀dé Ìkòròdú gàrí wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction kò béèrè Baba Alubarika tàbí kò pé 08023829492 08023829492 ire ó dàbọ̀.